ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A káàbọ̀ sí orí ètò wa, ètò yín ọ̀rọ̀ orí ọ̀fẹ́ fún ọjọ́ tòní. Ọ̀rọ̀ orí ọ̀fẹ́ fún ọjọ́ tòní lórí ẹ̀rọ móhùnmáwòrán Seed of Life Ministry. Ibi tí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run yóò ti máa bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. Òun ni nínú ìwé Exodus orí ìkejì láti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé yín ga nítorí pé alágbára ni yín. A yìn yín lógo nítorí pé ẹ jẹ́ olóòtítọ́. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Bí ẹ ti ń pín ọ̀rọ̀ yín pẹ̀lú wa lónìí, a gbàdúrà pé kí ẹ tún ayé wa ṣe pẹ̀lú ọ̀rọ̀ yín, kí ayé wa kó má sì ṣe wà bákan náà mọ́. Ògo ni fún orúkọ yín Olúwa. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín. Orúkọ mi òun ni Noah Ọ̀jẹ̀dòkun. Ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Ọlọ́run láti ẹsẹ̀ ìwé Exodus orí ìkejì láti ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Ǹjẹ́ àlùfáà Mídíánì rí ọmọbìnrin méje, wọ́n sì wá, wọ́n pọn omi, wọ́n sì kún ọkọ̀ ìmumi láti fi omi fún agbo ẹran bàbá wọn. Àwọn olùṣọ́ àgùntàn sì wá, wọ́n sì lé wọn kúrò. Nígbà náà ni Mósè dìde dúró, ó ràn wọ́n lọ́wọ́, ó sì fi omi fún àwọn agbo ẹran wọn. Nígbà tí wọ́n sì padà dé ọ̀dọ̀ Rúẹ́lì bàbá wọn, ó ní, èyí ti ṣe rí tí ẹ̀yin fi tètè dé bẹ́ẹ̀ lónìí? Wọ́n sì wí pé, ará Íjíbítì kan yóò gbà wá lọ́wọ́ àwọn olùṣọ́ àgùntàn, ó sì pọn omi tó fún wa pẹ̀lú, ó fi fún agbo ẹran. Ó sì wí fún àwọn ọmọbìnrin rẹ̀ pé, níbo ni ó gbé wà? Èsì tí ẹ̀yin fi ọmọkùnrin náà sílẹ̀, ẹ pè é kí ó lè wá jẹun. Ó sì dùn mọ́ Mósè láti máa bá ọkùnrin náà gbé. Òun sì fi Sípórà ọmọ rẹ̀ fún Mósè. Òun sì bí ọmọkùnrin kan fún un. Ó sì sọ orúkọ rẹ̀ ní Gẹ́ṣọ́mù, nítorí tí ó wí pé, èmi ti ń ṣe àtìpó ní ilẹ̀ àjèjì. Lákòókò yìí, ní tí yóò jẹ́ orí ọ̀rọ̀ wa, òun ni gbin ohun rere kí o lè ká ohun rere. Gbin ohun rere kí o lè ká ohun rere. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà jáde yìí, a ó ṣe àkíyèsí wípé Mósè ó wà ní ibi ẹ̀gbẹ́ kànga tí àwọn ọmọ Rúẹ́lì tí wọ́n ti fẹ́ lọ pọn omi fún àwọn láti fi bọ́ agbo ẹran bàbá wọn. A ó sì ṣàkíyèsí obìnrin ní gbogbo àwọn ọmọ méjèèjì wọ̀nyí. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe sí ọjọ́ wọn, iṣẹ́ tí bàbá wọn gbé lé wọn lọ́wọ́, àwọn olùṣọ́ àgùntàn kan wá láti dẹ́rù bà wọ́n, láti dìde sí wọn, láti lé wọn kúrò níbẹ̀. Ṣùgbọ́n Mósè dìde, ó dìde dúró láti dìde gbé àwọn ènìyàn níjà. Ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fẹ́ kí a mọ̀ èèyàn náà rẹ̀, òun ni pé Mósè dìde dúró nígbà tí àwọn kan dìde lòdì. Àwọn ènìyàn wà ní àyíká wa tí wọ́n ń la onírúurú nǹkan kọjá, tí wọ́n ń la onírúurú ìpèníjà kọjá, tí wọ́n ń la onírúurú ìdájúkọ kọjá. Ṣùgbọ́n nígbà tí a wà níbẹ̀, kí ni à ń ṣe? Mósè ò wò ó pé kì í kúkú ṣeṣẹ́ òun. Ó rí wípé ìrẹ́nijẹ ni, ó rí pé ìdájúkọ ni, ó rí wípé kì í ṣe nǹkan tó tọ̀nà. Nígbà tí àwọn olùṣọ́ àgùntàn yìí dìde, tí wọ́n dìde lòdì sí àwọn ọmọ Rúẹ́lì nítorí pé obìnrin ni wọ́n, Mósè dìde, ó dìde dúró fún wọn. Àwa náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní agbègbè ní àyíká wa tí nǹkan ń dájúkọ, tí nǹkan bá jà, tí wọ́n ń la nǹkan kọjá, tí àwọn ènìyàn tẹ̀ lórí ba. Ṣé kìí ṣe pé a kàn ń wò wọ́n lásán? A nílò láti ṣàkíyèsí wípé nígbà tí a bá gbin ohun rere,
a ó rí ohun rere gbà. Mósè wò pé òun gbọ́dọ̀ ran àwọn ènìyàn yìí lọ́wọ́. Ohun kejì tó ṣe lẹ́yìn tó lé àwọn ènìyàn yẹn kúrò, ohun kejì tó ṣe ni wípé ó tún pọn omi fún àwọn arábìnrin yẹn, ó sì tún ràn wọ́n lọ́wọ́ láti ṣe kíni, láti fún àwọn ẹran tí wọ́n wá tọ́jú láti fún wọn ní omi. Àwọn ènìyàn wà ní àyíká wa tí a lè ràn lọ́wọ́, tí wọ́n nílò ìrànlọ́wọ́ kan tàbí òmíràn, a ò gbọ́dọ̀ fi ojú tẹ́ńbẹ́lú wọn. Ṣùgbọ́n nígbà tí Mósè ń gbìn, kò tiẹ̀ nírètí pé òun ó rí nǹkan kankan. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, a ti kà nínú ìwé mímọ́, Bíbélì jẹ́ kó di mọ̀ fún wa pé nígbà tí àwọn ènìyàn yẹn délé, bàbá bí wọ́n lè pé èéṣe tó fi yá yín lónìí, wọ́n sì ṣàlàyé wípé ẹnìkan ló ran àwọn lọ́wọ́. Bàbá wa pé ọ̀hún náà dá ibo lẹ́ fi sí, ẹ pè wá kí ó wá jẹun. Rúẹ́lì lè rántí láti san oore padà. Rúẹ́lì lè rántí láti san oore padà fún àwọn ènìyàn tí wọ́n ti ṣe àwọn ọmọ rẹ̀ ní oore. Mélòó ni Ọlọ́run kò lè gbàgbé ìṣedéédé wa láti má san padà fún wa. Ọlọ́run kì í jẹ ènìyàn gbé. Ọlọ́run kì í jẹ ènìyàn gbé. Nítorí ìdí èyí, àwa pè Mósè láti wá jẹun. Ohun àkọ́kọ́ tí Mósè kọ́kọ́ ní àǹfààní sí òun ni oúnjẹ. Èyí sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ènìyàn ńlá kàkà tí wọ́n ń ṣiṣẹ́ fún lónìí. Ẹ rí i pé béèyàn bá tiẹ̀ fẹ́ ṣiṣẹ́ lórí ohunkóhun, ohun àkọ́kọ́ tí ènìyàn kọ́ mọ ṣiṣẹ́ fún òun ni pé nígbà tí ebi bá pa yóò lè ronú nǹkan wípé mo mọ̀ nílò láti ṣiṣẹ́. So nítorí ohun rere tí Mósè gbìn, a fún ní oúnjẹ, a bá ẹ̀ ní oúnjẹ rẹ̀ pàdé. Ẹ má gbàgbé wípé Mósè sá kúrò ní Íjíbítì ni. Bí a bá ka àwọn ẹsẹ̀ tó wà lókè ìwé yìí, a ó rí i pé Mósè sá kúrò ní Íjíbítì nítorí ìdájúkọ tó rí. So Mósè jẹ́ alárìn kiri. Ohun ẹlẹ́ẹ̀kejì tí a tún ṣe òun ni wípé a tún gbà sílé nítorí ohun rere tó gbìn. Ohun rere tó gbìn ó ti hù jáde báyìí, ó sì ń so èso. A gbà sílé, kò di alárìn kiri mọ́, ó rí ibi dé sí, ó rí ibi gbé. Ẹlẹ́ẹ̀kẹta tí mo tó ṣe àkíyèsí òun ni pé a tún gbà síṣẹ́. Ó di olùbáṣiṣẹ́ Rúẹ́lì, ó ń bójú tí agbo àgùntàn Rúẹ́lì. A gbà síṣẹ́. Ìrànlọ́wọ́ ẹyọ kan tó ṣe, ohun rere ẹyọ kan tó gbìn, ó sì mú ọ̀pọ̀lọpọ̀ ohun wá fún. Ohun mìíràn tí a mo tún ṣàkíyèsí, ìwé mímọ́ wípé Rúẹ́lì sì fi ọmọbìnrin rẹ̀ fún ní aya. So ohun gbogbo tí ènìyàn lé káàkiri, tí ènìyàn lè máa lé káàkiri nítorí wípé Mósè gbìn ohun rere. Gbogbo àwọn nǹkan tí ènìyàn nílò láti ṣe nínú ayé, ó sì ń wá sójú ọ̀nà rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán rọ̀. So ohun gbogbo tí ènìyàn lé káàkiri, tí ènìyàn lè máa lé káàkiri nítorí wípé Mósè gbìn ohun rere. Gbogbo àwọn nǹkan tí ènìyàn nílò láti ṣe nínú ayé, ó sì ń wá sójú ọ̀nà rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Ẹ ó rí i pé ó dára láti gbìn ohun rere. Bí ènìyàn bá sì ń gbìn ohun rere, Ọlọ́run kì í fi ojú rénà rú ẹni bẹ́ẹ̀. Arákùnrin àti arábìnrin, báwo ni o ṣe ń ṣe sí àwọn ènìyàn tó wà ní àyíká àti agbègbè rẹ? Ìrànlọ́wọ́ wo ló ti ọ̀dọ̀ rẹ wá sí ọ̀dọ̀ àwọn ẹlòmíràn? Nígbà mìíràn àwọn èèyàn tiẹ̀ lè pè ọ́ ní bàbá Kérésìmesì pé ìwọ máa ń sọ oore fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé àwọn rere wọn ni tí ò ń gbìn, ìjọ kan yóò jọ kan tí àwọn rere wọn ni yóò wù. Nígbà tí wọ́n bá sì wù, wọn ó dàgbà. Nígbà tí wọ́n bá sì dàgbà, wọ́n mú èso wá fún ọ. Nígbà tí wọ́n bá sì mú èso wá fún ọ, yóò yà ọ́ lẹ́nu wípé àwọn nǹkan kéékèèké tí o ti ṣe
fún àwọn ènìyàn, òun náà ló mú àwọn èrè ńlá bẹ́ẹ̀ ni wá. Kì í wá ṣe àwọn ènìyàn nìkan ni ènìyàn nílò láti ṣoore fún, kì í ṣe àwọn ènìyàn nìkan ni ènìyàn nílò láti gbé ohun rere fún. Èèyàn nílò láti gbé ohun rere sí ìjọ Ọlọ́run, gbé ohun rere fún iṣẹ́ ìránṣẹ́, gbé ohun rere fún àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀, gbé ohun rere sínú ìdílé. Mo sì gbàdúrà pé Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ bí o ti ń gbé ohun rere. Bíbélì pé Ọlọ́run kì í ṣe ènìyàn tí òun ó fi ojú fo àwọn iṣẹ́ rere wa èyí tí a ti ṣe. So nítorí ìdí èyí Ọlọ́run ń pè wá ní àkíyèsí láti má jẹ́ anìkan dọ́pọ́n wípé kò sí nǹkan kan tó kàn mí, wàhálà wọn nìyẹn, ìyọnu wọn nìyẹn, àwọn ló mọ̀, kò sí nǹkan kan tó kàn mí, bí ayé mi bá ti ń dára kò sí ìyọnu fún mi. Ṣùgbọ́n Ọlọ́run ń pè wá ní àkókò yìí wípé nígbà tí a bá gbin ohun rere a ó sì rí ohun rere gbà. Mo gbàdúrà pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ní àkókò yìí Ọlọ́run ń pè wá láti gbin ohun rere kí a bá lè rí ohun rere ká. Orí ọ̀fẹ́ rẹ̀ láti gbin ohun rere yóò sì tó fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé ọ̀gá ní àkókò yìí fún orí ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti lè fún ìṣílójú tí ẹ ṣí wa lójú wípé a nílò láti gbin ohun rere kí a bá lè rí ohun rere ká. A gbé yín ga, a ṣe yín lọ́ba nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Olúwa gbàdúrà pé orí ọ̀fẹ́ tá ó fi lè máa gbin ohun rere nínú ìṣe, nínú ọ̀rọ̀, nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíràn, Olúwa ẹ yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà pé ipá láti ṣe ohun rere Ọlọ́run ẹ yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Olúwa gbàdúrà pé bí a ti ń ṣe ń gbin ohun rere, bí ẹ ti ń fi orí ọ̀fẹ́ láti gbin ohun rere, bí ẹ ti ń fi orí ọ̀fẹ́ fún wa láti gbin ohun rere, Olúwa gbàdúrà wípé ẹ ò ní dùn wá ní ẹ̀san tí máa ń ti ẹ̀yìn ohun rere wá lórúkọ Jésù. Bàbá ògo ni fún orúkọ yín. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́ Ọlọ́run wa. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Ẹ ṣé púpọ̀ fún gbọ́ wa tí ẹ gbọ́ wa. Màá fẹ́ kí ẹ tẹ bọ́tìnì pupa tó wà ní ìdí ẹ̀rọ móhùnmáwòrán tàbí ẹ̀rọ ìléwọ́ tí ẹ ti ń wò wá, kí ó bá lè fún yín ní àǹfààní láti máa rí wa wò ní gbogbo ìgbà nígbà tí Ọlọ́run bá ń pín ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀yin, èmi àti ẹ̀yin àti èmi. Bákan náà ibi aago tí ó wà ní ìsàlẹ̀ ni ẹ lè bá wa tẹ̀. Èyí ni yóò sọ fún yín wípé iṣẹ́ ìránṣẹ́ míì ó ti wà lórí afẹ́fẹ́ fún yín láti wò àti láti gbọ́ kí ẹ bá lè di alábùkún fún. Mo gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún yín, ìpèsè Ọlọ́run kò sì ní wọ́n yín láti máa darapọ̀ pẹ̀lú wa ní gbogbo ìgbà. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó bí sí fún yín lórúkọ Jésù.